ẹ̀yin olólùfẹ́ mi ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ìròyìn tó jáde yìí àbí ìròyìn tó ń lọ lórí afẹ́fẹ́ yìí ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi ṣé lóòótọ́ ni tó bá yẹ pé lóòótọ́ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi tàn mọ́lẹ̀ sí ṣé lóòótọ́ ni bàbá Mohbad wọ́n ń fẹ́yàwó káàkiri ṣé lóòótọ́ ni bàbá Mohbad wọ́n ń kóbìnrin káàkiri ṣé lóòótọ́ ni bàbá Mohbad ń fún obìnrin lóyún káàkiri ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ jẹ́ bá mi tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò gbàgbọ́ mi ò dẹ̀ tí gbàgbọ́ mi ì dẹ̀ rò pé mo lè gbàgbọ́ nítorí wípé bàbá tèmi rí yẹn o bàbá Mohbad ohun tó wà níwájú ẹ̀ ó ju ọ̀rọ̀ okó àtòbò lọ ohun tó wà níwájú ẹ̀ ó ju ọ̀rọ̀ pé à ń kóbìnrin káàkiri lọ ìkànnà àwọn olólùfẹ́ mi ló fi tó mi létí ló ní kí ló dé tó jẹ́ pé ìyá Mohbad nìkan ni à ń sọ̀rọ̀ ẹ̀ kí ló dé tó jẹ́ pé àṣìṣe ìyá Mohbad nìkan ni à ń rí kí ló dé tí a ò rí àṣìṣe bàbá Mohbad kí ló dé tí a ò sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Mohbad tó yẹ jẹ́ pé ìyá Mohbad nìkan ni à ń sọ̀rọ̀ ẹ̀ mo wá dá olólùfẹ́ mi lóhùn wípé èyí tá a bá rí òun la máa sọ èyí tá a bá mọ̀ òun la máa wí o èyí tá ò rí tá ò mọ̀ a ò ní right láti sọ o a ò dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ o mo jẹ́ máa ń sọ fún ẹ̀yin olólùfẹ́ mi pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ń gbọ́ lórí ìkànnì Ẹlẹ́yẹlé Global TV ẹ gbà wípé ọ̀rọ̀ tá ti ṣèwádìí ni ẹ gbà wípé ọ̀rọ̀ tá mọ ìkúlẹ̀ fínífíní ni èyí tí a ò bá mọ ìkúlẹ̀ fínífíní orí 50-50 òun la máa ń gbé sí orí wípé ẹ̀yin olólùfẹ́ mi ṣé bẹ́ẹ̀ ni ṣé ẹ ti gbọ́ àbí nǹkan tá a gbọ́ àbí fake ni ẹ rí i pé orí 50-50 òun la máa ń gbé sí ìmí gan pàpà a máa ń tú ẹ̀ sílé a máa ń tú ẹ̀ sí ẹ̀yin olólùfẹ́ mi pé ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá gbọ́ any information tó dájú lórí issue yìí àbí lórí incident yìí ẹ má hesitate láti sọ sí abẹ́ comment section ṣé àwọn bàbá ń sọ bẹ́ẹ̀ fún yín olójẹ́ kí n wá dé olólùfẹ́ mi lóhùn wípé èmi ò lè sọ nǹkan kan nípa ọ̀rọ̀ bàbá Mohbad tí mi ò bá mọ̀ èyí tí n bá mọ̀ òun ni mo máa sọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ló wá ní ṣé èmi ò gbọ́ wípé bàbá Mohbad ó kàn ń kóbìnrin káàkiri ni ó kàn ń fún obìnrin lóyún káàkiri kódà ó ti wá sọ ara ẹ̀ di awọ́tàná má wọ́ tèní awọ́ tèní má wọ̀ lọ́la pé oríṣiríṣi aṣọ oríṣiríṣi bàtà ni bàbá yìí ń kó sí every day mo wá sọ fún olólùfẹ́ mi mo ní number 1 mo ní lórí ti aṣọ yẹn tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí ti aṣọ yẹn mo ní number 1 a ò lè torí wípé ọmọ ẹni jáde láyé ká dẹ̀ máa rin ìhòòhò a ò lè torí wípé ọmọ ẹni ó gbẹ̀mí mì ká dẹ̀ máa wà kísà káàkiri àdúgbò mo ní tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi ìgbà kan ni awuyewuye wípé bàbá Mohbad ti fẹ́yàwó mi o bàbá Mohbad ti fẹ́yàwó mi o obìnrin kan ló ń raṣọ fún ló ń ra bàtà fún ló ṣe kíní kan fún o ọ̀ǹtì tí wúmà yẹn jáde tí wúmà yẹn dẹ̀ confess wúmà yẹn ní kí ló ń ṣe yín èèyàn náà báwo lè yín èèyàn ṣe máa ń ṣe báyìí ẹ sá máa ń like kẹ́ máa cause commotion ẹ máa ń like láti máa generate traffic pé òun ni òun raṣọ fún bàbá Mohbad ó ní ìdí tóun dẹ̀ fi ń raṣọ fún bàbá Mohbad ni pé òun rí pé àwọn èèyàn ti take different part lórí ọ̀rọ̀ justice for Mohbad àwọn tó ń dáwó àwọn lọ́yà tó volunteer ara wọn dìde àwọn èèyàn dìde wọ́n ti support bàbá Mohbad lóríṣiríṣi ọ̀nà ó lóun wá wò wípé ibi aṣọ nìkan òun ló kù sí tí bàbá Mohbad lákìsí bóyá àwọn èèyàn ò fojú síbẹ̀ yẹn ok jẹ́ kémi take responsibility aṣọ woman yẹn dẹ̀ fi Ọlọ́run búra ó fi Ògún búra pé òun ò mọ bàbá Mohbad rí lẹ́yìn ẹ̀ẹ̀kan abẹ́ méjì tóun pàdé ẹ̀ lórí social media ní prógrámù Quadri Hamzat ó lóun ò rírí
ó ní bóun ṣe ń sọ̀rọ̀ bàbá Mohbad go mọ òun kò lè sọ pé bóyá dúdú lòun àbí pupa ó ní télọ̀ òun ló mọ bàbá Mohbad ó ní télọ̀ òun dẹ̀ lòun máa ń rán sí bàbá Mohbad pé ok Saturday eléyìí ó yá lọ gbé aṣọ fún bàbá Mohbad ó ní télọ̀ lòun máa ń fún lówó tó máa lọ ra aṣọ tó máa rán tó máa gbé fún bàbá Mohbad ó dàbí pé télọ̀ yẹn ó ti lọ wọn bàbá Mohbad ó ti mọ size bàbá Mohbad ó ní bóun ṣe sọ pé bàbá Mohbad ò mọ òun bóyá dúdú lòun o àbí pupa pé bàbá Mohbad ò mọ òun ó lóun wò pé aspect tóun lè fi support justice for Mohbad òun ni aspect pé kóun rí pé bàbá yìí náà òun jáde dáadáa pé sultana kan lòun rí tí bàbá yìí máa ń wọ̀ gbogbo ibi tó ti ń pè gbogbo ibi tó ń lọ pé kò dẹ̀ bójúmu tó a lè torí pé ọmọ ẹni kú kó yẹ dẹ́ máa wá rin ìhòòhò àbí kó máa wọ àkísà ẹni lólùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ rúmọ̀ṣì oríṣiríṣi káàkiri ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà so bí arábìnrin yẹn ṣe jáde nígbà yẹn nìyẹn tó declare rẹ̀ pé bàbá Mohbad ò fẹ́ òun ò dẹ̀ fẹ́ bàbá Mohbad kódà bàbá Mohbad ò mọ òun rí débi pé bóyá àwọn tẹ́jọ́ máa jọ ní àjọṣepọ̀ mọ̀ọ́fà ẹ má gbàgbé pé bàbá Mohbad fúnra rẹ̀ ó níyàwó ńlé lẹ́yìn ìgbà tí ìyá Mohbad ti fi sílẹ̀ bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣé kí bàbá yẹn wà alone ni ó ti fẹ́ yàwó mi náà ó dẹ̀ ti níyàwó mi wáyé tẹ́ ṣe ń sọ wípé ó ń fẹ́ obìnrin káàkiri tó bá yẹ pé n tó wà single sí ni a tún lè máa wò pé àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so ìkọ́nà olólùfẹ́ mi tó bá pè mí ẹ̀mú adé kó yé pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni èmi á ti gbọ́ o èmi á dẹ̀ ti mọ̀ but ọ̀rọ̀ tó sọ fún mi ò kó dànù o torí nígbà mi a lè rò pé bẹ́ẹ̀ ni kó lọ jẹ́ bẹ́ẹ̀ kọ́ a lè rò pé bẹ́ẹ̀ kọ́ kó lọ jẹ́ bẹ́ẹ̀ ni ok mo gbọ́ information tó fún mi èmi á tún ṣe ìwádìí so látìgbà tí mo dẹ̀ ti ń ṣe ìwádìí gbogbo ìwádìí tí mo sì ń ṣe ó sì fi ń hàn mí pé bàbá Mohbad ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi tá a bá tún rí ìkan àbí méjì àbí mẹ́ta nínú yín tó lè fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ pé lóòótọ́ ni bàbá Mohbad ń fún obìnrin lóyún káàkiri lóòótọ́ ni bàbá Mohbad ń kó obìnrin káàkiri ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti sọ sí abẹ́ comment section ẹ má hesitate láti send direct message sí mi ẹ send ẹ sí mi ẹ̀yin tẹ́ ẹ bá confirm ẹ ní o tẹ́ ẹ bá confirm because gbogbo àwọn investigation tèmi sì ṣe èmi ò tí ì rí nǹkan tó jọ bẹ́ẹ̀ èmi ò dẹ̀ lè sọ nǹkan tí mi ò bá rí mi ò dẹ̀ lè sọ nǹkan tí mi ò bá gbọ́ torí mo mọ̀ sọ fún pé gbogbo nǹkan tẹ́ ẹ bá pàdé lórí ìkànnì Ẹlẹ́yẹlé Global TV ẹ gbà wípé bó ṣe jẹ́ nìyẹn so ẹ jẹ́ ká sì fi sí under 50-50 because mi ò ní fẹ́ jẹ́ kó dàbí sentiment pé ìyá Mohbad nìkan ni à ń sọ̀rọ̀ ẹ̀ à sọ̀rọ̀ bàbá Mohbad Bíbélì dẹ̀ sọ wípé ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ ẹ dì í tó ń ṣe òtítọ́ mú ẹ jẹ́ ká dì í tó ń ṣe òtítọ́ mú èmi ò tí ì rí evidence tó sọ pé bàbá Mohbad ń ṣe bẹ́ẹ̀ ẹ lólùfẹ́ mi jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí kó lè kan àwọn èèyàn lára a lè sọ ó lè dé ọ̀dọ̀ ẹni tó ní evidence yẹn lọ́wọ́ pé lóòótọ́ ni bàbá Mohbad ń ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó circulate kó dọ́dọ̀ wọn lólùfẹ́ mi káàkiri so ká lè rí òtítọ́ àti òdodo nínú ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá confam lóòótọ́ ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ẹ̀rí àti evidence pé lóòtítọ́ ni bàbá Mohbad ó ń fún obìnrin lóyún káàkiri ó ń kóbìnrin káàkiri a máa sọ ìgbà tí ìyá Mohbad ṣe titi ẹ̀ tí ò dáa a sọ náà ẹni tó bá gbégbèsè tí ò yẹ kó gbé a máa sọ so ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ bá rí evidence yẹ ẹ jọ̀ọ́ ẹ má hesitate láti sọ fún mi o mo ṣe ń bẹ̀ pé kẹ́ bá mi share fídíò yìí kó lè go viral so ó lè kan àwọn tó yẹ pé wọ́n ní evidence yẹn lọ́wọ́ ó lè kàn wọ́n lára kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube but at this point orí 50-50 ló ṣì wà torí pé kí ni èmi ò tí ì rí evidence kò jẹ́ nǹkan tí mo ní kí n wá fi tó ẹ̀yin olólùfẹ́ mi létí a lè sọ a lè rẹni tó ní òótọ́ ọ̀ lọ́wọ́ táwọn ò tí ì débẹ̀ tóun dẹ̀ ti débẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fi tó wa létí ẹ send message ẹ send proof ká lè mọ̀ pé lóòtítọ́ ni tó wá sí pé lóòótọ́ ni àwa sọ àwọn ògbésẹ́ yẹn anybody kó lè da ohun láwà fún ẹ ṣe gbẹ̀yẹ lólùfẹ́ mi ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè èdè tẹ́ fi ń gbọ́ mi ò ní di ó ń le ní Nàìjíríà kò ní le mọ́ gbogbo wa December ń bọ̀ lágbára Èdùmàrè kò ní